Assalamu alaikum. Ọ̀rọ̀ tí bàbá wa àgbà alfa wa àgbà Sheikh wa Ubandoma tí wọ́n sọ nípa Dawul Ulum, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń criticize wọn, àwọn ẹlòmíì pé wọ́n ní alábòsí kọ́ ni alfa wa Ubandoma. Alábòsí kọ́. Ṣé wọ́n pé táwọn èèyàn bá ṣoore fún yàn tó bá padà wá yá tẹ́ni ẹ bá ń dínà pé wọ́n ṣoore fún un, ṣé àbòsí ló wá ṣe? Àbòsí kọ́, èyí tá ń pè lábòsí kọ́ nù. Lọ́dọ̀ tí bẹ́mi ṣe mọ́ o, àbòsí kọ́ bígbà tí wọ́n mọ oore fún olóore ni. Ó sì kéré lẹ́nu mi, ó pọ̀ lẹ́nu mi kí n sọ pé alfa àgbà ò mọ oore rárá, torí pé àwọn alfa àgbà ni mi ò sọ bẹ́ẹ̀. Àmọ́ mo sọ tán bá ṣoore fún yàn téèyàn bá padà wá dínà nǹkan táwọn èèyàn máa ń pe àwọn èèyàn òun nìyẹn. Àwọn tẹ́lẹ̀ ń pè wọ́n ní alábòsí, ẹ dákun ẹ má pè wọ́n alábòsí. Téèyàn bá ṣoore fún yàn téèyàn ò bá wá dúpẹ́ oore yẹn àbí tó padà ń dínà ìwé yẹn, àwọn èèyàn máa ń sọ pé aláìmọ oore ni ẹni yẹn. Mi ò tó bẹ́ẹ̀ kí n pè bẹ́ẹ̀, mi ò tó bẹ́ẹ̀. Tó bá dà bí kíni ẹ dákun ẹ má bínú, mi ò mìíràn bẹ́ẹ̀. Ní àtàná tó fi di èní ìtàn Dawul Ulum ò dàrú, kódà kò sí èèyàn kan tó dàrú. A máa rí pé àwọn àbádùn àwọn fẹ́ dàda Dawul Ulum. Àwọn àbádùn kò sí ìka tó kàn yín ní Dawul Ulum, kúkú lọ bẹ̀rí tí ó ń bẹ̀rí. Ṣé kó gbọ́dọ̀ bá a ṣe máa ń pè yín náà ni pé ọmọ kí gbogbo àwọn àfa àti Ìbàdàn ni àti Lábẹ́òkúta ọmọ kí gbogbo wọn ní tó kó gbogbo wọn pátá lẹ tẹ́tíra sí lọ́dọ̀ gbogbo wọn pátá lẹ ti gbá tíra lọ́dọ̀ wọn lẹ gbá kí lọ́dọ̀ wọn lẹ sì ní sàtúkẹ́tì wọn lọ. Ìyẹn lè máa dàbí ọ̀rọ̀ àbùkù lójú ọmọ tí ò ní làákà ìbọn tí ọ̀rọ̀ àbùkù kọ́. Ibi tí mo ń lọ ń bẹ̀ ni wípé èèyàn máa ń léèyàn kan náà ni. Tá bá sọ pé kò yé yín bàlágà ni wọ́n ń lo ìtẹríba ni, bẹ́ẹ̀ ni. Ṣé ìtẹríba ni ká sọ fún ẹni tí ó fẹ́ bá ẹni tó jù lọ tó fẹ́ bá sọ̀rọ̀ torí pé kò wá fẹ́ lo ẹ fún, ó wá ń fi èébú bá sọ̀rọ̀. Ìtọ́ ẹ kó sọ pé ṣé ẹ ń bọ̀ wá, ó wá lo òyìnbó pé please are you coming torí pé kò fẹ́ lo ẹ fún. Now ẹ jẹ́ àmọ́ ìdí àwọn nọ́kítọ̀ yìí. Bàbá wa Ubandoma àwọn ni wọ́n dọ̀rọ̀ yìí lẹ̀ wàláhì àwọn ni wọ́n bàdá ẹ̀ wàláhì làzim. Now professor sọ̀rọ̀, ẹ jẹ́ agbọ́rọ̀ tí professor sọ. Professor sọ̀rọ̀ wípé àwọn ọmọ tó jáde tó jẹ́ first set tí wọ́n pinlẹ̀ lè kí oyin bẹ́ẹ̀ ni bàbá Ubandoma sì ń bẹ ní kalẹ̀ kò kí sọ̀rọ̀ ẹ̀yìn náà ibi tẹ́tí mọ̀ pé àwọn àbáyé wọn mọ̀ nǹkan tí wọ́n sọ. Bàbá Ubandoma ló fẹ́ da ọ̀rọ̀ rú torí ẹ̀ ló fi ń pa àwọn kan ní àdàlú. Àwọn Ubandoma inú bí yín gan níbi kìíní àbáyé má mọ̀ gbogbo Nàìjíríà inú bí yín, ẹ dákun ẹ má bínú torí pé tí ẹ̀yin náà bá ṣiṣẹ́ téèyàn kan máa fẹ́ fọwọ́ bu iṣẹ́ ìmọ́lẹ̀ yóò bí yín nù bẹ́ẹ̀. Bàbá professor sọ wípé àwọn tí wọ́n kọ́ nílé kéwì yín àwọn táwọn kọ́ wọn lélẹ̀ torí pé ọmọ wa ni wọ́n. Ẹ jẹ́ àgbọ̀ professor. Gbogbo àwọn ọmọ rẹ̀ tó kọ́ ń kéwù àwọn tá a kọ́ wọn kéwù ni nípa àwọn ọmọ wa lọ́kọ́ wọn kéwù. Ọ̀rọ̀ tí bàbá professor ọ̀rọ̀ tí wọ́n sọ náà lẹ́gbọ̀n yẹn nígbà tí bàbá Ubandoma wọ́n fèsì wọ́n gbé láti Dawul Ulum. Wọ́n ní Dawul Ulum wà kò sí lẹ́yìn kan gbogbo àwọn afáàlẹ̀ yìí gbogbo ni wọ́n ṣiṣẹ́ ń bẹ̀. Àníta ni ọba àlọ́rin pé òun fẹ́ jẹ́ kí wọ́n dágùn nǹkan tí ń bẹ lágbègbè lẹ̀. Kálọ̀ ọba àlọ́rin pé tó wá jẹ́ pé Sheikh Adamu ni wọ́n pè. Ajẹ́pọ̀ ọba àlọ́rin kọ́ ló pa àwọn èyí tó kù mọ́. Sheikh Adamu náà ló pa àwọn èyí tó kù pé mọ́ bọ̀ iṣẹ́ ló dílé ẹ̀jẹ̀ kájọ ṣe ẹ̀jẹ̀ a máa darí ìtàn ká máa fi tàn ká máa fi sí ọ̀dọ̀ ẹni tó ní ìtàn ká máa fi ṣẹ́ ẹni oníṣẹ́. Ṣé bàbá Ubandoma àwọn kankan bẹ ọ̀nà járe pé járe mi ń lò pé ẹ gbọ́dọ̀ clarify ẹ̀ torí àwọn ọmọ èèyàn lọ́la yẹn gbọ́dọ̀ clarify ẹ̀ torí àwọn ọmọ èèyàn lọ́la tó bá dé ká má da ìtàn fún wọn lọ́wọ́ kí ọ̀tá yín máa pa ìtàn míì fún wọn. Àwọn tó bá jẹ́ pé ẹ bá fi pinlẹ̀ Dawul Ulum ẹ̀ka fáyé ẹjẹ́ káyé mà kódà nínú ọmọ àdàbí kódà nínú ọmọ kòkòrò kódà nínú ọmọ àgbá ìdúrómọ̀ tí ẹjọ́ pinlẹ̀ rẹ̀ ní ìpìlẹ̀ ẹ̀ka fáyé ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ gbà wọ́n tẹ́ gbà síṣẹ́ tẹ́ ń sanwó gbà tẹ́ ti gbà wọ́n yẹn ti gbà wọ́n náà nìyẹn ṣáà ń sanwó fún wọn. torí pé a gbọ́ pé nínú àwọn tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ nípìnlẹ̀ pé tí wọ́n ẹjọ́ bẹ̀rẹ̀ o tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ Dawul Ulum ọmọ mọ̀lẹ́kàdé ní gbogbo wọn lẹ́fi bẹ̀rẹ̀ along the line náà ni ilé kéwù mi àwọn tó kí ilé kéwù mi náà ń join tẹ́ bá yanjú rẹ̀ nísìnyí bàbá yóò máa fa ẹjọ́ máa lọ lórí ẹ̀ gbogbo gbà kódà èyí máa fẹ́ máa yọ ayé kó lábẹ́ mọ̀lẹ́kàdé nìsín gan àwọn ọ̀rọ̀ tá a tún gbọ́ ni pé àwọn tí wọ́n kọ́ yín àbá wa tí mọ̀lẹ́kàdé ń bẹ nínú wọn bàbá wa onílẹ̀ márùn-ún bẹ nínú wọn bàbá wa amẹ́rù jẹ́sì lẹ́sìn lẹ́tọ̀ gbogbo wa pátá lẹ́sìn gba tíra lọ́dọ̀ wọn lẹ́gba kí lọ́dọ̀ wọn lẹ́sìn ní sàtúkẹ́tì wọn lọ. Ìyẹn lè máa dàbí ọ̀rọ̀ àbùkù lójú ọmọ tí ò ní làákà ìbọn tí ọ̀rọ̀ àbùkù kọ́. Ibi tí mo ń lọ ń bẹ̀ ni wípé èèyàn máa ń léèyàn kan náà ni. Tá bá sọ pé kò yé yín bàlágà ni wọ́n ń lo ìtẹríba ni bẹ́ẹ̀ ni. Ṣé ìtẹríba ni ká sọ fún ẹni tí ó fẹ́ bá ẹni tó jù lọ tó fẹ́ bá sọ̀rọ̀ torí pé kò wá fẹ́ lo ẹ fún ó wá ń fi èébú bá sọ̀rọ̀. Èyí tó yẹ kó sọ pé ṣé ẹ ń bọ̀ wá ó wá lu òyìnbó pé please are you coming torí pé kò fẹ́ lo ẹ fún. Now ẹ jẹ́ àmọ́ ìdí àwọn nọ́kítọ̀ yìí. Bàbá wa Ubandoma àwọn ni wọ́n dọ̀rọ̀ yìí lẹ̀ wàláhì àwọn ni wọ́n bàdá ẹ̀ wàláhì làzim. Now professor sọ̀rọ̀ ẹ jẹ́ agbọ́rọ̀ tí professor sọ. Professor sọ̀rọ̀ wípé àwọn ọmọ tó jáde tó jẹ́ first set tí wọ́n pinlẹ̀ lè kí oyin bẹ́ẹ̀ ni bàbá Ubandoma sì ń bẹ ní kalẹ̀ kò kí sọ̀rọ̀ ẹ̀yìn náà ibi tẹ́tí mọ̀ pé àwọn àbáyé wọn mọ̀ nǹkan tí wọ́n sọ bàbá Ubandoma ló fẹ́ da ọ̀rọ̀ rú torí ẹ̀ lọ́ fi ń pa àwọn kan ní àdàlú. Àwọn Ubandoma inú bí yín gan níbi kìíní àbáyé má mọ̀ gbogbo Nàìjíríà inú bí yín ẹ dákun ẹ má bínú torí pé tí ẹ̀yin náà bá ṣiṣẹ́ téèyàn kan máa fẹ́ fọwọ́ bu iṣẹ́ yín mọ́lẹ̀ yóò bí yín nù bẹ́ẹ̀. Bàbá professor sọ wípé
àwọn tí wọ́n kọ́ nílé kéwì yín àwọn táwọn kọ́ wọn lélẹ̀ torí pé ọmọ wa ni wọ́n ẹ já gbọ́ professor.